èèyàn ajínigbé gbowó ní Bello Turji tí ó gbajúmọ̀ pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára káàkiri. Girlfriend ẹ̀ ní ọwọ́ àwọn tí wọ́n ń pè ní Trans-Ayama, àwọn Operation Trans-Ayama lọ́wọ́ wọn tẹ̀ ní Zamfara lọ́hùn lágbègbè Badarawa Shinkafi local government ní Zamfara. Ṣé ẹ mọ̀ nǹkan tí arábìnrin yìí ṣe, ẹni tó jẹ́ girlfriend Bello Turji yìí? Àwọn nǹkan ìjà olóró tí wọ́n bá lọ́wọ́ ẹ̀, orúkọ arábìnrin yẹn ni Shamsia Ahadu. Àwọn nǹkan ìjà olóró tí wọ́n bá lọ́wọ́ ọmọbìnrin yìí, ibi tí mò ń bọ̀rọ̀ ìbọ̀ ni pé mo fẹ́ kí á kíyèsára pàápàá jùlọ àwọn agbófinró, pàápàá jùlọ a lè sọ pé Zamfara nìkan àbílẹ̀ Haúsá nìkan nírú ẹ̀ ti ń ṣẹlẹ̀. Àwọn aráabí wọ́n ti influence àwọn obìnrin, pàápàá jùlọ àwọn ọ̀dọ́bìnrin, wọ́n influence àwọn àgbàlagbà pẹ̀lú owó tí wọ́n ń bá wọn kó nǹkan ìjà ogun, ọta àbọn ni o, ìbọn ni o, àwọn tí àwọn agbófinró àbáwọn ológun ò lè fura sí. Ṣé rírú àwọn èèyàn tí wọ́n dà wá pọ̀ pẹ̀lú nígbà tó ọmọ ọdún 9-10 tí wọ́n bá ti ń kọ bí wọ́n ti ń yìnbọn, tí wọ́n sì fi hàn lórí ẹ̀rọ ayélujára, àwọn obìnrin wọn ń yìnbọn. Ammunition ò jẹ́ nǹkan kan lójú àwọn obìnrin wọn àtọmọdé àtàgbàlagbà wọn. Bello Turji ti dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílẹ̀ Zamfara. Ọ̀kan pàtàkì ni tó dẹ̀ gbajúmọ̀ dáadáa. Girlfriend ẹ̀ yìí 25 years ni. 25 years. Òun ló ní kó transport àwọn nǹkan ìjà olóró kọ́wọ́ àwọn Operation Trans-Ayama kó tó tẹ̀ ní Badarawa Shinkafi local government nílùú Zamfara ń bẹ. Zamfara yìí ni wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ kúrò lóko. Wọ́n ti kidnap, wọ́n ti jí, wọ́n ti pa, wọ́n ti rape. Bello Turji yìí ò gbẹ́yìn tí wọ́n sì ń wà, ṣùgbọ́n tí wọ́n ń rí lórí àwọn ìkànnì ayélujára. Ó máa fi gbogbo nǹkan tó ń ṣe ó máa fi hàn. Ìmájì kan bá bíi 764.72 millimeters rounds special ammunition tí ọwọ́ àwọn tó tẹ̀ tí ò bá tẹ̀, tírú àwọn ammunition yìí bá dé ọwọ́ àwọn tó ní kó lọ kó wá tó ń pè fún wọn yìí, irú àwọn ọmọ 25 years ni o, kò sẹ́ni tó lè fura bóyá wọ́n máa rò pé ráìsì àbójà kan ló lọ rà tó ń gbé lọ ní ọ̀rọ̀ náà ni wọ́n máa pèsè mọ́tò. Ṣé rí pa ṣe nǹkan? Irú wọn làwọn ọba wa ń fẹ́ ń yàwó tí wọ́n fi ń tọrọ fáwọn ọba wa. Ẹ rí pé àbọ̀dé ti wọlé Yorùbá. Àwọn obìnrin yẹn ni wọ́n fi ń tọrọ fáwọn ọba wa, wọ́n fi wọ́n ṣe alamí, àwọn tí wọ́n ti kọ́ lóríṣiríṣi nǹkan tí wọ́n á ti nǹkan àjà tí wọ́n fi pa ọ̀tá wa, wọ́n á ti kó wọ ààfin ọba gan ò ní mọ̀. A kàn máa rò pé ìyàwó òun kẹrù ìdè náà ni, á dẹ̀ níbi tó máa tọ́jú ẹ̀ sí, kò dẹ̀ sẹ́ni tó máa yẹ̀ wò. Ẹrù olórí ta ló fẹ́ yẹ̀ wò? Àwọn ọba wa tó ń fẹ́ Fúlàní, àbọ̀dé ni wọ́n ń gbà fún wa o. Àfàìmọ̀ tí wọ́n bá yẹ àwọn ààfin wò dáadáa tàbí àwọn igbó tó súnmọ́ tó wà lágbègbè ààfin ni wọn ò ti ní gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ síbẹ̀ tí wọ́n á ti rí àwọn nǹkan yìí mọ́. Báwọn Fúlàní ọkùnrin bá dé, wọn láwọn àna àwọn dé. Ṣé rí pé a ti ṣe nǹkan? Ṣé rí pé wàhálà ti dé? Ẹ̀yin agbófinró, ẹ má jà sọ pé Zamfara nìkan ló ti ń ṣẹlẹ̀ o. Ẹ jẹ́ ká kíyèsára pẹ̀lú àwọn ẹrù táwọn obìnrin gangan náà tí wọ́n ń transport. Ẹ máa yẹ̀ wò, ẹni tí ò bá dẹ̀ jẹ̀bi ọ̀ràn ẹ jẹ́ ó máa lọ, ẹ má lọ opportunity dá dúró. Torí ibi tọ́rọ̀ dé yìí, àpẹẹrẹ burúkú nírú ti arábìnrin 25 years yìí táwọn èèyàn wa tí wọ́n fi wọ́n ṣèyàwó, àwọn baálé àwọn olówó Fúlàní ló wù wọ́n láti fẹ́, ọ̀daràn allegedly, ọ̀daràn eléyìí kì í ṣe allegedly, wọ́n rí kí náà lè pé afurasí torí wọn ò tí ì gbé lọ kóòtù. Ṣùgbọ́n tí ò bá bọ́ sọ́wọ́ àwọn tó bọ́ sí, tí àwọn nǹkan ìjà yìí bọ́ sọ́wọ́ àwọn tẹ́rọ́rìstì, ẹ mọ iye ẹ̀mí tí wọ́n fi gbà, ẹ mọ iye èèyàn tí wọ́n ti padànù tí wọ́n fi ṣe ní sùtá. Ìyẹn Bello Turji yìí náà, òun sì ni ó fẹ́ dàbí olórí wọn ládùúgbò Zamfara tó ti ń jayé ọba. Ó ti pààyàn dànù, wọ́n ti lé àwọn àgbẹ̀ kúrò lóko. No wonder, no wonder. Gẹ́gẹ́ bí report tó lọ káàkiri orí social media,
ẹni tí wọ́n ń lò yìí láti fi kó nǹkan ìjà olóró lágbègbè Zamfara yìí fún àtẹ́rọ́rìsì ẹ̀ lérí kẹ́ ẹ fura sí. For the fact wípé wọ́n ti influence àwọn obìnrin wọn àti kékeré àtàgbàlagbà, ó yẹ káwọn agbófinró kan ní focus lórí àwọn obìnrin. Ara nǹkan tá à ń sọ rèé. Anybody tó bá ń gba àwọn Fúlàní mọ́ra tàbí tó ń fẹ́ wọn, ó ń gbàbọ̀dè fúnlẹ̀ wa, ó tẹ̀ mú ewu wọlé fún wa ni. Ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin ọmọdé tẹ́ wà nílẹ̀ Yorùbá tó yẹ Fúlàní ló wù yín láti fẹ́, ẹjọ́ ẹ̀ ṣe kó lọ ọ̀dọ̀ wọn kẹ́ ẹ lọ máa gbé bẹ̀. Torí wípé gbogbo wọn ni wọ́n ti lajú síwà ọ̀daràn, gbogbo wọn ni owó ti ranjú mọ́, gbogbo wọn ni wọ́n ti mọ history àti story pé wọ́n fẹ́ gba ilẹ̀ wa. Àwọn irọ́ kírọ́ tí wọ́n ti pa fún wọn páwọn làwọn ní Nàìjíríà láyé bàbá wọn Madam Fodio, nígbà tí àwọn Europe àbí UN àbí tí wọ́n ṣe ìgbéyàwó fún ọ̀bùn àtònímọ́tótó, wọ́n gbé ìyàwó ẹranko fọmọlúàbí. Ìgbà tí wọ́n ti so wọ́n pọ̀ lé àlàpà tó ti dààmúgùn fẹ́wúrẹ́, lòjò tó rọ̀ ti kó ẹyẹ lépò má díẹ̀. Ṣó wá yẹ kó jẹ́rú wọn tí wọn kì í fọnu, tí wọn kì í wẹ̀? Báwo obìnrin wọn bá dáa, sáwọn ni wọ́n dáa jù lágbàáyé? Sáwọn tí wọ́n ti fi wọ̀ ọ̀daràn kọ́? Àwọn yẹn là ń fẹ́ níyàwó. Ẹ̀yin ọba tẹ́ ẹ ti fẹ́ wọn níyàwó. Oh my God, oh my God, ẹ ti kó wàhálà wọlé bá wa o. Ẹ wòrú arábìnrin 25 years, tẹ́ ẹ bá sùn ẹ má dìjú o. Ẹ̀yin àna Fúlàní, ẹ máa fura o. Orúkọ arábìnrin ni Shamsia Ahadu, 764 rounds, 7.2 millimeter special ammunition lọ́wọ́ obìnrin Fúlàní. Ẹ fura o, gbogbo ẹ̀yin tí àwọn Fúlàní wà lágbègbè yín, wọ́n ò ti gbẹ́ ilẹ̀, wọ́n á ti kó nǹkan ìjà ogun síbẹ̀. Àwọn Fúlàní ọkàn wọlé wá orí ibi tí wọ́n gbẹ́lẹ̀ sí, tí wọ́n rí nǹkan ìjà ogun mọ́ ni wọ́n kàn lọ straight, wọ́n á mọ kó nǹkan ìjà ogun wọn ní kó wọlé. Ibẹ̀ náà ló wà o. Àwọn obìnrin wọn ti kó wọlé fún wọn o. Ẹ jẹ́ ká fura o. Agbófinró àti sójà, ẹ má wòran o. Gbogbo àwọn arúgbó tí wọ́n bá ń dẹrù, gbogbo àwọn obìnrin tí wọ́n bá ń dẹrù, àtọmọdé àtàgbà, ẹ yẹru wọn wò lásìkò yìí. A kí yín o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Gbogbo tó bá ń lọ lórí ààbò níkànnì Jùgbà Master náà, a mọ̀ fi tó yín létí lóníwàrà ṣèṣà. Ẹ ṣeun.